tọ́lọ́run dá mọ́ Aláwìyé nìyẹn tó bá wọṣọ kódà kó máa ṣe báyìí kó máa kákò báyìí ẹ̀rọ bò ń ṣàkọni kó dìpọ̀ báyìí kò dẹ̀ ṣe nǹkan kan bọ́lọ̀ ṣe dáa nìyẹn kò jẹ́ tí wọ́n mọ̀ yẹn máa ń pretend kí wọ́n máa pretend ìgbádùn gidi ni mò ń gbádùn ẹ̀ gidi gan ni ẹ máa bí àṣà wo bìrìmà ni ẹ jẹ́ ó lọ wọn lè jẹ́ tán wá gbé yòókù wàrà lé ẹ bó ṣe máa tó bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ń lọ wọn á dé padà wọ́n á lọ láàárọ̀ wọn wọlé lálẹ́ kó máa. ìlú kọ́wọ́kọ́wọ́ tá a tẹ̀ ń lù ṣàánú mi màmá ṣe jẹ́ ó dùn bàṣírí mi yé ìṣẹ́gbẹ́ máa bí mi ṣẹlẹ̀ Aláwìyé. àwọn èèyàn sọ pé ìbejì pé àwọn ìbejì pé special bin ni wọ́n ìyá ìbejì dẹ̀ lẹ́yìn ṣe rí bẹ́ẹ̀. in fact ọmọ àlùbáríkà ní ìbejì wọ́n ní pé ó wọlé ọ̀bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ó wá wọlé alákẹ́sẹ́ ó wá sọ wá di oní èmi ò kí bá wọn sọ pé ó sọ wọ́n ó sọ wá di onígbà aṣọ wọ́n ní àfijú ọmọ tó ń gbàdọ̀ balẹ̀ bàbá kíní kan tó ń gbàdọ̀ in fact ìbejì ọmọ àlùbáríkà ní. nígbà tí wọ́n wọlé tí kí nìkan tí wọ́n yí padà kí náà kó dé kí náà kó wá. nígbà tí ìbejì wọlé wa tí wọ́n wọlé mi wọ́n yí nǹkan gbogbo nǹkan náà yí padà wọ́n sọ aláṣọ ẹ̀yọ̀ kan di oní aṣọ 1 billion ó kò ní ìgbà because alihamdulilayi gbogbo àwọn tó bá ń lẹ̀ náà gbogbo àwọn tó wà lẹ́nu kò sẹ́ni tí a bí tí a sì kò máa yí ọ̀bọ̀n yìí máa ń sọ̀rọ̀ bridge àdúgbò fọlọ́ pé kò ṣe dáadáa. àyìnkẹ́ dúdú náà ń pè yín. bẹ́ẹ̀ni kúrẹ́tẹ̀ máa lo cream. ẹ dọ́kun mọ́ lò nítorí mo bàjẹ́ nǹkan kan náà kò sọ́ṣẹ́ tí mi lè fi wẹ̀ bó jọ́ṣẹ́ ó mọ̀ nìkan ni mi lè fi wẹ̀ tí omi ìmọ̀ báyìí máa ń para lọ títí tí n bá lo cream kò lè ṣiṣẹ́. ìrìn àjò yín pẹ̀lú Alhaji ẹ bá bójú ẹ̀yìn kí ló máa wá sí lọ́kàn. tó bá wá sí mi lọ́kàn mo máa ń dúpẹ́ fọ́lọ́run mo máa ń dúpẹ́ fọ́lọ́run pé nígbà yẹn mo dẹ̀ ń wò pé kó a fẹ́ bọ̀bọ̀ ìṣá ṣe mo ti fẹ́ bọ̀bọ̀ ìṣá. ṣé ìṣẹ̀lẹ̀ yẹn. nǹkan kò ṣẹlẹ̀ bọ̀ mo máa wò pé ẹ mọ̀ pé tí ọkùnrin bá tọ́ bá ṣe bọ́ eré yẹn wàhálà máa pọ̀ ìbáṣepọ̀ ló dúdú yìí wàhálà máa pọ̀ bó ti máa wò pé ṣé ọmọ fẹ́ bọ̀ alhamdulilayi rabbil alamin adúpẹ́ pé ó jẹ́ kí understanding yẹn wà àríra wa manage. ọ̀tá àwọn jẹ́ oní wọ́n máa ń sakọ ẹ̀yin dẹ̀rẹ̀ ẹni ẹ̀gbẹ́ para fáàrí pọ̀. ọ̀rọ̀ Aláwìyé gan akọni báwo lè manage wọn. ẹni tí ò bá mọ Aláwìyé ni ẹni tó bá súnmọ́ Aláwìyé àmọ́ ọ̀pọ̀ Aláwìyé wa ó humble kò sákan Ọlọ́run máa ń dáyàn pẹ̀lú áràkà àti ẹ̀rí bọ́lọ̀ ń ṣe dá èmi nìyẹn tó bá rí mi sọ bá ní àbàṣe ó ṣe kinní kan kò mọ̀ mí èmi tún àwọn máa tún sọ pé mo ti jẹ́ ń tù jù wọ́n lóhùn dá àwọn èèyàn méjì kò ní fi ẹ máa wọ èèyàn tó bá kúrú ọkùnrin tó bá kúrú tẹ bá máa rí àwọn ìyàwó tó máa ń fẹ́ wọn máa ń sábà tóbi wọ́n máa ga jù wọ́n lọ wọ́n sanra àwa tá a bá rí bákan náà méjèèjì àgbọ̀dọ̀jọ́ fẹ́ra wọn so áràkà tọ́lọ̀ ń dá mọ́ Aláwìyé nìyẹn tó bá wọṣọ kódà kó máa ṣe báyìí kó máa kákò báyìí ẹ̀rọ bò ń ṣàkọni kó dìpọ̀ báyìí kò dẹ̀ ṣe nǹkan kan bọ́lọ̀ ṣe dáa nìyẹn kò jẹ́ tí wọ́n mọ̀ yìí máa ń pretend kí wọ́n máa pretend pé wọ́n máa jẹ́ kán mọ̀ pé kinní kan kò mọ̀ ṣe àníwó ẹ jẹ́ ṣe bọ́lọ̀ ń ṣe dá mi. aṣọ wa eré ni. bó bá ṣe rí ló ṣe máa ṣe nǹkan tiẹ̀. wọ́n dẹ̀ ti ṣe tiẹ̀ ó ti lọ. ẹ̀jẹ̀ ní kankan wà tó pé wọ́n ṣe fún yín. inú yín dùn gan pé màdúpẹ́ tí mo fẹ́ Amadu o. tí wọ́n ṣe. tìǹbù wá dùn pé màdúpẹ́ lọ́nà pé mo fẹ́ Amadu o. kò tẹ̀ wá sí gbogbo nǹkan náà ni bó ti bá gbogbo ẹ̀ náà ti bá ń wo àwọn ọmọ tí mo bí tí mo bá ń kó wọn báyìí ìyẹn gan ó ti ní ìdùnnú. sọ yẹn rí súra Amadu lára wọn mọ. Amadu gangan ni látòrí alákọ̀ọ́kọ́ níbi tó dé Amadu ìjọba sí ni wọn bá wọn tẹ gbọdọ̀ sọ fún yín ẹ̀yin gbà tí mo bá. lọ́jọ́ tí controversy bá wọlé gẹ́gẹ́ bí ìyàwó àlè máa manage tí ariwo bá wọlé bá lè máa manage gẹ́gẹ́ bí ìyàwó wọ́n pariwo àwọn ènìyàn ni o wọ́n pa lọ́tún wọ́n pa lọ́sì bá lè máa manage. a máa ń jẹ́ kó yé wa ní pé bọ́lọ̀ àsìkò yẹn tó fẹ́ pariwo yẹn bó tó bá tẹ̀ fẹ́ máa rí bákan bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí lásìkò yẹn tẹ bá ti gbogbo ẹ téèyàn bá ti pa ọkọ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run tó ti fi gbogbo gbà mo akọrin kan pé ìgbà tí kì í ṣàwọn náà dá mi ìgbà tí kì í ṣàwọn náà dá mi wọ́n ṣe lè sọ pé kí n fò kí n máa nìṣó pé kò bí tí wọ́n gbé gbàtọ́ lọ́hún ló ṣe é bí mo ṣe gba wájú yọ ni mo gbẹ̀yìn yọ sí wọn ó ní mi ò lè bẹ̀rù èèyàn kọjá Ọlọ́run mi ò lè bọ̀wọ̀ èèyàn kọjá Olúwa torí gbogbo ìhàlẹ̀ tó wù kẹ̀dá ní àsan bá ń sá
ṣe gbàgbà òfìfo lásán ni bí àwọn bá ti lọ lọ́hùn tó ti fìgbà gbọ́ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan kan ọkàn ẹ̀ máa balẹ̀. àwọn kan tẹ́lẹ̀ alájí ò jẹ́ kẹ́ kọrin mọ́ wọ́n mọ tó bá sọ pé wọn ẹ jẹ́ ká wo industry ayé tá a wà ń sìn lásìkò yìí ẹjọ́ ta ló ń bọ́ síta ń sìn tó lóun fẹ́ ra kẹsẹ́tì kò sí tí o gbogbo wa a máa wọ studio a ṣe tíráàkì kankan tá a bá ṣe tíráàkì yìí ẹgbẹ́ sórí boomplay tá a bá ṣe léyìí ẹni tó bá fẹ́ mọ̀ pé bá ń ṣeré mi kọrin ẹ bọ́ sórí boomplay ẹ jà kọ Rúkẹ̀yà tún bá ṣeré mi síbẹ̀ á gbé gbogbo ẹ̀ wá fún wọn àti latest àti gbogbo ẹ̀ in fact mo ṣe àṣetán yá aṣẹ́ kan à ń lọ sí location iṣẹ́ kan ní next week. so fún àwọn tí ó yẹ káwọn náà fẹ́ olórin tàbí entertainer onítíátà fẹ́ fún onítíátà kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ fún wọn kó tó tẹ́rí wọ̀. sẹ́ni tó bẹ́ fẹ́ olórin tó fẹ́ olórin. onítíátà fẹ́ fún onítíátà. abẹ́ni anybody tó bá ti rí pé àwọn wà níbẹ̀ sùúrù ni kéèyàn ṣe jẹ́jẹ́ kó ṣe sùúrù gbogbo kéèyàn máa fi rírí ṣaláì rí kó fi gbígbọ́ ṣaláì gbọ́. wọ́n sọ pé kinní kan tó bá ti lọ́n dúró lórí ká wọ́n sọ pé kinní ìyẹn fún ẹ̀ lápá tẹ́ńṣọ̀n bọ̀ tó bá sọ pé wọ́n sọ pé gbójú báwo pé wò ó fi wọ́n lẹ̀ á jẹ́ kó ó easy tó bá ti lè fi rírí ṣaláì. ẹ sọ̀rọ̀ kálẹ̀ kan pé gbàdúrà fẹ́ alájí pé ẹ pé má yẹ kí n gbádùn ọkùnrin báyìí ṣé ó wá rí bẹ́ẹ̀ gbàtẹ́ wọlé tó. ṣé wọ́n jẹ́ gbádùn ẹ̀ báyìí. ìgbádùn gidi ni mò ń gbádùn ẹ̀ gidi gan ni ẹ máa bí àṣà wo bíi máa ní ẹ jẹ́ ó lọ wọn lè jẹ́ tán wá gbé yòókù wá wálé bó ṣe máa tó bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ń lọ wọn á dé padà wọ́n á lọ lẹ́rọ̀ wọn wọlé lálẹ́ ó ṣe. ẹ ṣe àwọn àríwá. ẹ ṣe gan.